ẹ bá mi bi àfà tó sọ fún yín wípé Ọlọ́run ọba Allah ó ní 99 náà, ẹ bá mi bi pé kó yọ jáde fún yín nínú Kùránì. Ẹ sì tún tẹ̀lé lẹ́yìn kẹ́ mọ́ sọ fún pé àwọn ta ló yọ jáde. Ṣé ànábì ló kọ? Gbogbo ohun tànábì kọ látòkè délẹ̀ òun ló wà nínú Kùránì. Ní túmọ̀ sí pé kò lè pa ọmọ ànábì. Níbo ló ti gbé wá rí? Àwọn ta ló mú jáde? Ẹ bá mi bí, yóò sọ orúkọ wọn fún yín. Àfi tó bá fẹ́ purọ́ nìkan ló kù, nítorí wípé kí ni irọ́ ló kún ẹnu wọn. Òun ni wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá sọ fún yín wípé Allah ní 99 náà, 99 names. Ó ti pa irọ́ fún yín o, ó ti ya fíìmù fún yín. Ọlọ́run gangan ló sọ nínú Kùránì wípé kò sí ẹlẹgbẹ́ mi lérí ilẹ̀. Ohun tí a bá lè wá rí ẹgbẹ́ fún, a lè rí orúkọ tó jọmọ. Ẹ jẹ́ mú yín débẹ̀. A sọ sínú Al-Kùránì wípé walillahil asmaul husna. Dájúdájú ó possible o, walillah. Ó rí bẹ́ẹ̀, ó dàbí pé ó rí bẹ́ẹ̀. Walillah. Allah al-asmaul husna, òun ló ní àwọn orúkọ tó dáa. Ohun tí mo fẹ́ béèrè lọ́dọ̀ yín òun ni wípé kí ni? Ṣé Allah ní sọ̀rọ̀ mẹ́? Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Allah ní kankan ní sọ̀rọ̀ nínú Kùránì. Ádámù sọ̀rọ̀ nínú Kùránì. Háwà sọ̀rọ̀ nínú Kùránì. Ṣèitánù sọ̀rọ̀ nínú Kùránì. Àwọn màláíkà sọ̀rọ̀ nínú Kùránì. Àwọn àlìjànnú sọ̀rọ̀. Àwọn húhù, àwọn rùhánì àwọn sọ̀rọ̀ nínú Kùránì. Isa ó sọ̀rọ̀ nínú Kùránì, Isa ọmọ Máríàmù. Ìyá Jésù tó ń jẹ́ Máríàmù ó sọ̀rọ̀ nínú Kùránì. Kìnì Fìráúnà ó sọ̀rọ̀ nínú Kùránì. Wọ́n tí mo fẹ́ béèrè ní wípé kìnì, báwo lẹ ṣe wá ń dá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn tó sọ̀rọ̀ yẹn mọ̀ nínú Kùránì? Kàbá ń ká fún yín débẹ̀, wọ́n lè ká fún yín. Wọ́n gbọ́dọ̀ bo irọ́ tí wọ́n gbé sínú hadith, wọ́n gbọ́dọ̀ bó mọ́lẹ̀ fún yín láti rí gbókò fi tà. Ohun tèmi á sọ fún yín ní wípé kìnì, máa tú yín sílẹ̀ ni o. Lóòótọ́ àwọn ẹnìkan tí wọ́n ṣètìráyì láti tú àwọn ẹrú kan sílẹ̀, àwọn ọ̀rẹ́ kan padà nà wọ́n tó jẹ́ pé ewu ló yẹ kó nà, àmọ́ kì í ṣe bírò tiwa o. Ó dòdì. Ewu tí mo fẹ́ fi yé yín òun ni wípé kí ni? Ṣé ẹ sì wá mọ̀ wípé ẹni tí a ń pè ní Allah ó ní bó ṣe lọ tó ṣe ká ní pé Allah ti ń bẹ síwájú kànábì tó dé, tó sì wá jẹ́ wípé Jésù gbà tó wá kò sọ wípé Allah ló rán òun ṣe. Kódà Ibrahim alayhi salam kò pe orúkọ Allah ń gbé Allah ló rán òun ṣe. Ànábì ló wá pe orúkọ Allah. Allah sì tó wá ń bẹ síwájú kànábì tó wáyé, tí bàbá ànábì tó ń jẹ́ Abdullahi, táwọn èèyàn kan wá ń purọ́ wípé bàbá ànábì ó wọ̀ náà. Ẹ ṣe máa pa irọ́ báyìí. A tún wá sọ wípé ànábì sọ pé ó sọ fún sàábé kan pé bàbá ẹ wà nínú náà àti bàbá ti tèmi náà. Ṣé ó jókòó létí yín? Ànábì tó jẹ́ pé òun fẹ́ ṣìpẹ̀ àwa mùsùlùmí, ta ni ó kọ́kọ́ ṣìpẹ̀ tí ìbá ṣe inú ìmọ̀ bàbá ẹ̀ tàbí ìyẹn? Ẹyẹ máa gbọ́gbọ́kúgbọ́, káyé mo sọ̀sọ́kúsọ fún yín. Ohun tí mo ń sọ fún yín òun ni pé kí ni? Ẹ jí o. Tí ẹ bá lọ jí, ikú pa yín tú ẹ. Kódà ẹ mọ gbàwẹ̀ fún èèyàn, ẹ mọ ṣe bí ń pọ́ Ọlọ́run lẹ́ ń gbàwẹ̀ fún. Ẹ mọ kírun fún èèyàn, ẹ mọ ṣe bí ń pé Ọlọ́run lẹ́ ń kírun fún. Kódà ẹ mọ ṣe ìbádà fún èèyàn, yóò sì mọ ṣàǹfààní fáwọn nǹkan. Ẹ máa ṣe bí ń pé Ọlọ́run tó dá yín lẹ́ ń ṣe fún, tí ó sì jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ a mọ̀ tẹ̀síwájú, ó dìgbà.